Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ̀yín. Orúkọ mi ni ìyáàfin Lydia Ọbọ́fálẹ́yẹ. Ní àná òde yìí tí í ṣe June 12 ni ààrẹ Bọ́lá Tinubu ti gbóríyìn tí ó sì tún ṣe àtẹ̀jáde orúkọ àwọn akọni ènìyàn tí ó jà fatafata fún ìṣèjọba ti àwa-arawa. Nínú ọ̀rọ̀ rẹ̀ àti àtẹ̀jáde orúkọ àwọn akọni náà tí ó fi àmì ẹ̀yẹ dá lọ́lá ni àwọn kan yin ààrẹ fún ọ̀rọ̀ ìwúrí àti ètò ìdánilọ́lá náà, tí àwọn ènìyàn mìíràn lórílẹ̀‐èdè yìí sì tún pe ààrẹ pé ó forúkọ àwọn akọni pàtàkì kọ̀ọ̀kan. Nítorí àwọn orúkọ àwọn akọni náà tí kò pẹ̀lú ìwé àtẹ̀jáde orúkọ tí ààrẹ kọ náà wà lára àwọn tí wọ́n gbéná wojú ìṣèjọba tí ó wọ́gi lé ètò ìdìbò ti June 12 ọdún 1993, èyí tí olóyè Moshood Abiola jẹ́ ẹni tí wọ́n kéde wípé ó jáwé olúborí fún ètò ìdìbò fún ipò ààrẹ ti ọdún náà. Ètò ìdìbò tí gbogbo àwọn ènìyàn àgbáyé rí wípé ó lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ó sì tún hàn gbangba sí gbogbo ènìyàn lágbàáyé tí kò ní kọ̀ọ̀kan nínú, èyí tí ìjọba ológun wọ́gi lé lábẹ́ ètò ìṣàkóso General Ibrahim Babangida, àti pé gbogbo àwọn ènìyàn pàtàkì tí wọ́n tako ìpinnu wíwọ́gi lé ètò ìdìbò June 12 ni wọ́n padànù, tí àwọn mìíràn sá àsálà fún ẹ̀mí wọn láti lọ fi orílẹ̀-èdè mìíràn ṣe àtìpó nítorí ìbẹ̀rùbojo tí wọ́n sì tún fi ìyà tó pọ̀ jẹ àwọn mìíràn. Ní àná Ọjọ́bọ̀ ni ààrẹ wá lo gbogbo agbára tí ó ní láti fi àmì ẹ̀yẹ dá àwọn bíi ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, akọ̀ròyìn, ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ ẹ̀kọ́ àti àwọn akọni tó ṣubú kí a tó gba ètò ìṣèjọba tiwantiwa Democracy Day. Ààrẹ Tinubu tún wá fi àmì ẹ̀yẹ náà dá àwọn ògbóni mẹ́sàn-án the Ogoni 9, èyí tí Kensaro Wiwa jẹ́ adarí wọn nígbà náà. Àwọn akọni mẹ́sàn-án náà ni wọ́n pa ní ọjọ́ 10 oṣù kọkànlá ọdún 1995, 10th of November 1995, lórí ẹ̀sùn pé wọ́n jà láti tako iléeṣẹ́ Shell lórí bí wọ́n ṣe ń wa epo rọ̀bì ní ọ̀nà àìtọ́ ní agbègbè wọn. Gbogbo ètò fífi àmì ẹ̀yẹ náà dánilọ́lá wáyé nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀, níbi tí ààrẹ ti ń bá gbogbo àwọn aṣòfin àti aṣojú-ṣòfin sọ̀rọ̀ papọ̀, tí ó sì tún ń ṣe ayẹyẹ àwọn tí wọ́n tako ìṣèjọba ológun. Àwọn ènìyàn tí ó wà láyé tí àwọn náà gba àmì ẹ̀yẹ ti Grand Commander of the Order of the Niger ní Nobel laureate Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, General Alani Akinrinade, ẹni tí ó ti fẹ̀yìntì, agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọnìyàn civil rights lawyer Fẹ́mi Fálànà SAN, Bishop Matthew Kukah, Dáre Bàbárìnsà, Ọ̀jọ̀gbọ́n Julius Ihóbẹ̀rẹ̀, aṣòfin Shehu Sani àti gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani. Lẹ́yìn ìgbà náà ni Shehu Sani tún wá dárúkọ àwọn akọni pàtàkì mìíràn tí orúkọ wọn kò sí nínú ìwé orúkọ tí ààrẹ ṣe àtẹ̀jáde rẹ̀, tí ó sì yẹ kí wọ́n gba àmì ẹ̀yẹ lánàá òde yìí. Àwọn ènìyàn náà ni ọ̀jọ̀gbọ́n Jubril Ibrahim, James Bawa Magaji, Bukar Abba, Ibrahim Attahiru Jega, Usman Bugaje, Suleiman Ahmed, Nasir Abba, Nasiru Kura, Dan Suleiman, Awesu Wamakuta, Hajiya Gambo Shawaba, Colonel Yohana Madaki, Abdulkarim Dayabu, Lawan Dambazu, Awal Rasandani, Abubakar Rimi àti Sule Lamido. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn Punch. Jamiu Abiola, ọmọ olóògbé MKO Abiola, lánàá òde yìí tí í ṣe Ọjọ́bọ̀ ni ó sọ ní ìgboro ayé níbi ìfọ̀rọ̀wérọ̀ orí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channels TV lórí ètò àkànṣe pàtàkì fún June 12, èyí tí wọ́n fi sààmì ayẹyẹ ìṣèjọba àwa-arawa tí ó lọ gerege fún ọdún mẹ́rìndínlọ́gbọ̀n láì ní ìdádúró kankan nínú. Nigeria 26 years of unbroken democracy rò wípé ọdún 1993 ní orílẹ̀-èdè Nàìjíríà ìbá ti bẹ̀rẹ̀ sí ní yí padà sí rere
tí ètò ọrọ̀ ajé wa náà yóò sì tún máa búgbájẹ́, tí orílẹ̀-èdè yóò ti bẹ̀rẹ̀ yọ̀tọ̀mí, tí wọn yóò sì tún máa gbádùn bí èèrà inú ṣúgà, nítorí pé àkókò náà ni gbogbo orílẹ̀-èdè àgbáyé ti ń ní ìrírí àyípadà rere nínú ètò ọrọ̀ ajé wọn. Tí orílẹ̀-èdè wa yìí ìbá jẹ àǹfààní náà ká ní wọ́n jẹ́ kí bàbá òun di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà nígbà náà. Ṣùgbọ́n nígbẹ̀yìn, olóògbé General Sani Abacha ni wọ́n gbé sórí àga ipò ààrẹ ní ọdún náà, ẹni tí òun kò ṣetán láti sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí pé Abacha náà ní ìṣòro ohun tí òun náà kojú, èyí tí ó sì tún bá fínra nígbà ayé rẹ̀. Ìwé ìròyìn Daily Post ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí ètò àkànṣe tí àkòrí rẹ̀ jẹ́ "Ìrìnàjò bí orílẹ̀-èdè Nàìjíríà yóò ṣe yípadà sí rere: Nigeria Democracy Journey: An Intergenerational Conversation on Building a Better Nation." Jamiu, olùdámọ̀ràn pàtàkì fún Ààrẹ Bọ́lá Tinubu lórí ìmọ̀ ẹ̀dá èdè àti àjọ tí ó ń mójútó ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè, Special Adviser of Linguistics and Foreign Affairs, tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lórílẹ̀-èdè yìí ni wọ́n ti gbàgbé orúkọ bàbá òun, bí ó tilẹ̀ jẹ́ wípé kò sí bí a ṣe lè mẹ́nuba ìtàn orílẹ̀-èdè yìí tí a kò ní dárúkọ bàbá òun náà. Láti ìgbà tí òun tún wá rí i wípé tí àwọn ènìyàn láti ìlú òkèèrè bá ń bọ̀ wá sórílẹ̀-èdè Nàìjíríà, ìbáà jẹ́ àwọn ààrẹ ìlú òyìnbó, ṣe ni wọn yóò dárúkọ Yar'Adua àti àwọn ènìyàn mìíràn tí wọn kò sì ní dárúkọ bàbá òun. Àwọn ìṣẹ̀lẹ̀ irú èyí ló mú kí òun kọ̀wé kan ní ọdún 2015 tí òun sì pe àkọlé rẹ̀ ní "Ààrẹ tí kò ṣe àkóso rí rárá: The President Who Never Ruled." Òtítọ́ tó dàbí irọ́ ni pé àwọn ènìyàn kan fẹ́ kí orúkọ bàbá òun, MKO Abiola, kí ó di ọ̀rọ̀ ìtàn kí ó sì tún parẹ́ pátápátá, èyí tí ó mú òun rántí ọ̀rọ̀ tí bàbá òun náà máa ń sọ nígbà ayé rẹ̀ wípé wọ́n fẹ́ máa fá orí olórí lẹ́yìn olórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí, Káyọ̀dé Fáyẹmí, ti sọ jáde síta wípé orílẹ̀-èdè Nàìjíríà kò tíì ní ìrírí ìjọba àwa-arawa tòótọ́. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ní àṣeyọrí ìyípadà láti ìjọba ológun sí ìjọba alágbádá nínú ọdún 1999. Ó sọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí ó wáyé lórí ẹ̀rọ móhùnmáwòrán ti iléeṣẹ́ Channel TV ní ibi àkànṣe ètò pàtàkì tí wọ́n fi sórí àyájọ́ June 12, tí wọ́n sì tún pe àkòrí rẹ̀ ní "Ìrìnàjò ìjọba àwa-arawa ti Nàìjíríà: Ìyípadà ìrandíran lórí kíkọ́ orílẹ̀-èdè tó dára." Níbẹ̀ ni ó tún ti ṣàlàyé síwájú pé ohun tí a kò gbọdọ̀ ṣe ni kí a da ètò ìdìbò pọ̀ mọ́ ìjọba àwa-arawa, ṣùgbọ́n ẹ̀tọ́ wa nígbà tí a ṣe àgbékalẹ̀ ìjọba democracy ní ọdún 1999 ni pé kí a dìbò yan àwọn adarí wa sípò ni. Ní àfikún ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé ní èròǹgbà ti òun, ṣe ni ó yẹ kí a máa lépa ìjọba àwa-arawa tí ó jẹ́ òtítọ́, nítorí pé láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìjọba alágbádá ni inú wa ti ń dùn wípé a ti wà lójú ọ̀nà, tí ó sì jẹ́ pé ṣe ni a fara pẹ́ ni tí a kò sì tíì ní ìjọba ara wa ní kíkún. Èyí ni gbogbo ìgbìyànjú àwọn ààrẹ tẹ́lẹ̀ rí àti Ààrẹ Bọ́lá Tinubu lórí bí ètò ìjọba tiwantiwa yóò ṣe fìdí múlẹ̀, tí yóò sì yẹ kí ó jẹ́ ìlépa gbogbo ènìyàn lórílẹ̀-èdè yìí lápapọ̀. Fáyẹmí tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun àti àwọn kan tí àwọn jọ ní èrò kan náà ṣe àgbékalẹ̀ rédíò Kudirat láti fi polongo èrò àti ètò àwọn lábẹ́ ìṣèjọba Ọ̀gágun Sani Abacha, bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo ìgbà tí àwọn fi ń ṣe ohun gbogbo tí àwọn ń ṣe náà kì í ṣe wípé ẹ̀rù ń ba àwọn tàbí àwọn kò ní ẹ̀mí ìgboyà, tí àwọn kò sì tún kọ etí ikún sí gbogbo ìgbógunti àti dídúnkòokò lájà lọ́tùn-ún lósì. Síbẹ̀, àwọn ṣe ohun tó tọ́
tí ó sì yẹ nínú gbogbo rògbòdìyàn tí ó wáyé ní àkókò náà ni òun ti gbé ọ̀pá tí ó ń gbóhùnsáfẹ́fẹ́ fún iléeṣẹ́ rédíò Kudirat wọ inú bàálù Air France tí ó ń lọ sí Cotonou ní orílẹ̀-èdè Benin Republic, gba ibẹ̀ wọ ìpínlẹ̀ Èkó. Nígbà náà gan ni wọn ìbá ti gbé òun nínú ọkọ̀ òfurufú náà tí wọn ò bá sì tún ti gbàgbé òun pátápátá gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe fún àwọn kan. Lẹ́yìn náà ni Fáyẹ̀mí wá gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu fún mímọ rírì àti bíbu ọlá fún àwọn akọni tí wọ́n jìjàdù fún ìṣèjọba àwarawa nípa fífi àmì ẹ̀yẹ orílẹ̀-èdè wa dá wọn lọ́lá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ pàdé mi fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn lọ́la láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ́kàn sórí YouTube channel ti Ìròyìn Lérèfé kí ẹ sì tún subscribe kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn rẹ̀ síwájú àti síwájú sí i. Ó dàbọ̀.